káàbọ̀ sórí ìkànnì yìí ONEC Digital Studio lórí àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tá à ń pè ní The Big Smartphone Secret TBSS lédè Yorùbá. Lẹ́ni Transition Day tí a mọ̀ sí 29 May 2023 tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed tó ń gbọ̀pá àṣẹ kí la fẹ́ fi ṣe gbogbo wa ní àǹfààní òun là ń pè ní to mp3 to mp3 to mp3 tí mò ń sọ lórí the big smartphone secret lédè Yorùbá òun náà ni pé báwo la ṣe lè convert mp4 that is video wa sí mp3 application wo la wá fẹ́ fi ṣe òun ni application tá à ń pè ní Xender lórí ẹ̀rọ smartphone yín ẹ ṣáà gbìyànjú láti lọ sórí application tá à ń pè ní Xender tí ò bá sí ní home screen tẹ́ ń wò yìí ẹ lọ sí main menu ẹ rí ń bẹ̀ ẹ click lórí ẹ̀ ẹ wo ọwọ́ ìsàlẹ̀ lọ́wọ́ àlàáfíà yín ẹ rí to mp3 ń bẹ̀ ẹ click lórí ẹ̀ lọ́wọ́ kan tẹ́ ẹ bá ti click lórí ẹ̀ ẹ rí òkè tó sọ wípé select video ẹ̀yin ẹ click lórí select video yẹn á lòdù yín lọ sí folder tí ẹ ti fẹ́ convert so màá kàn ra scroll down báyìí mo ń wá fídíò tí mo fẹ́ convert ẹja àfẹ́lẹ́ iṣẹ́ àpẹẹrẹ tẹ́ ẹ bá ti click lórí ẹ̀ lọ́wọ́ kan ẹ ti rí a máa load tó bá ti load tán lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa display bí mp3 so kò jù bẹ́ẹ̀ lọ láti convert mp4 tá a mọ̀ sí fídíò sí mp3 kò nira rárá ṣùgbọ́n tó bá yẹ pé fídíò tó gùn ó depend bí processor fóònù ẹ bá ṣe rí ló máa determine bó ṣe máa pẹ́ sí àwọn míì need professional hand ṣùgbọ́n eléyìí tó bá jẹ́ kéékèèké short videos ó rọrùn láti fi Xender wa ká fi convert ẹ̀. tẹ́yìn bá ti wá rí nǹkan kan kọ́ ẹ gbìyànjú láti follow page wa fún update àbí kẹ́ bá wa share fídíò yìí kó lè kárí ilé kó kárí oko káwọn èèyàn tí ó jàǹfààní kí wọ́n pọ̀ jàbùràtà. bákan náà ẹ má gbàgbé láti like fídíò wa ẹ like page wa náà kí iṣẹ́ wa yìí kó lè máa tẹ̀síwájú títí ìgbà míì tá a tún máa pàdé Salaudeen Noah Ọmọbùkọ́lá lórúkọ tèmi ń jẹ́ ó dàbọ̀.